Mo kí gbogbo ètò ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Erin kọjá wípé àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Ọlọ́run ṣe Dr. Lékan Sàlámì tó bá di ọ̀rọ̀ ká gbé àṣà Yorùbá lárugẹ. Ìdí tí mo fi máa ń ṣe àwọn fídíò yìí náà ni pé mo fẹ́ polówó fún wa pé ẹgbẹ́ kan ti wà o, ẹgbẹ́ ọmọ Yorùbá ni, kì í ṣe ẹgbẹ́ awo, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kì í ṣe ẹgbẹ́ ká máa dúnkòokò mọ́jọba àbí ká máa ba nǹkan ìjọba jẹ́. Ẹgbẹ́ náà orúkọ ẹ̀ ní Association of Africa Tradition and Culture, AATC. Ní tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà òun náà ni pé ká gbé àṣà Yorùbá lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé gbàtán polówó ẹ̀sìn òyìnbó fún, yálà ẹ̀sìn Christian ni àbẹ́sìn àwọn Arab tó jẹ́ ẹ̀sìn Muslim, wọ́n ṣe polówó ẹ̀ fún wọn, gbogbo nǹkan tí ó yẹ kán máa fi wo àwọn fámìlì wọn sàn, ọ̀pọ̀lọpọ̀ ti dànù nítorí ààbọ̀ ẹ̀kọ́. Àkáǹtì oògùn ìwòsàn tó wà lọ́wọ́ ẹlòmíì ó ti dáná sun, òun rò pé bóun ṣe lè ṣe nìyẹn kóun tó lè ṣe Islam àbí kóun tó lè ṣe Christianity. Ara ìdí tá fi wá gbé ẹgbẹ́ náà kalẹ̀ ni pé tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà wàá lè géènì gbogbo nǹkan tó ti sọnù, kódà wàá géènì tó tún jù bẹ́ẹ̀ lọ. Kókó tí ẹgbẹ́ náà wà fún ni pé kí ni ìwọ mọ̀ nínú àṣà Yorùbá, kí ni o mọ̀ nípa oògùn ìbílẹ̀. Tó bá ti sọ nínú ẹgbẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ àwa táwa nínú ẹgbẹ́ náà àsọ ìtawà náà mọ̀ àsọ fún wọn náà. Àwa bíi 250 làwa wà nínú ẹgbẹ́ náà. Ṣe rí pé ìwọ tó bá yẹ pé oògùn jẹ̀dí lásán ló mọ̀, tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, oògùn jẹ̀dí ẹyọ kan tó mọ̀ yẹn wàá di ẹni tó máa mọ ọ̀pọ̀lọpọ̀ oògùn ìbílẹ̀. Wàá mọ oògùn orí fífọ́, wàá mọ oògùn ibà, wàá mọ oògùn jẹ̀dí míì yàtọ̀ sí tí wọ́n mọ̀. Ntí ẹgbẹ́ náà wà fún nìyẹn. Ẹgbẹ́ la wá pè, kì í ṣe pé kéèyàn kàn wọbẹ̀ kó máa fọkàn sí pé òun máa lu 419. O ò lè réyàn lù ní 419 bẹ́ẹ̀. Ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ ni, ẹgbẹ́ tó ní ètò ni. Tèmi bá wa ṣe fídíò báyìí, kò sí ni èmi máa ń kọ́ àwọn èèyàn ní nǹkan. Ní tí mo fẹ́ kọ́ wa lónìí òun náà ni oògùn àtọ̀gbẹ tóyìnbó ń pè ní diabetes, àwọn míì á tún pè ní oògùn ìtọ̀ ṣúgà, gbogbo ẹ̀ náà ìkànkan náà ni. Tá bá fẹ́ ṣe oògùn yìí, ẹ jẹ́ ká wá omi àgbọn ìgò kan, omi àgbọn ìgò kan, omi ewé ọ̀já àkókò ìgò kan, omi ìgbín ìgò kan. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ kó jẹ́ ìgò kọ̀ọ̀kan ìgò kọ̀ọ̀kan. A wá ẹtu ìbọn gidi, a lọ̀, a dà sí. Lẹ́yìn tá bá ti da gbogbo àwọn omi yẹn papọ̀, a wá da ẹtu ìbọn sí, a wá mì pọ̀. A lè wá ike kan ká da gbogbo àwọn omi yìí sínú ike yẹn, ká wá da ẹtu ìbọn sí, a wá mì pọ̀, a wá dà sí inú ike tó lè gba gbogbo ẹ̀, bóyá nù bí 4 litres. Tá bá ti da gbogbo ẹ̀ sí, ẹ jẹ́ ká máa yọ̀mù díẹ̀díẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, èèyàn tó ní diabetes tẹ́lẹ̀, diabetes náà máa lọ. Ẹgbẹ́ tí mo máa ń polówó fún wa, ẹni tó bá ní tó fẹ́ jàǹfààní tá à ń ṣe ń bẹ̀, tó ní interest sí ẹgbẹ́ náà, ẹ kàn sí mi lórí WhatsApp number mi. Èmi náà ni Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ náà. Oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀, lọ́ọ̀yà wà ń bẹ̀, adájọ́ wà ń bẹ̀, agbófinró wà ń bẹ̀, ọmọ ogun wà ń bẹ̀. So kò sí irú èèyàn tí ò sí nínú ẹgbẹ́ náà, kì í ṣe ẹgbẹ́ abẹ́lé. WhatsApp number mi 08028565188. Ẹgbẹ́ náà 5,000 naira lówó registration àti ID card. Ẹgbẹ́ tó ní ọ̀rọ̀ ID card nínú ni, kì í ṣe ẹgbẹ́ tí wọ́n kàn máa message pé add me to your group. Kì í ṣe àwọn group orí Facebook là ń sọ o. Ẹgbẹ́ tó register pẹ̀lú ìjọba ni. Kò wá sí ìlú téèyàn wà tí ò ti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ìwọ náà lè cope pẹ̀lú ìlú yín tó wà yẹn. Ibi tó wà yẹn, ṣebí WhatsApp débẹ̀, ìwọ náà lè darapọ̀ mọ́ wa. Á dára fún wa.